First Bank wọ́n yí orúkọ rẹ̀ padà sí titi ilẹ̀ òkèèrè. Báńkì àkọ́kọ́ orílẹ̀-èdè Nàìjíríà ti kéde yíyí orúkọ rẹ̀ padà sí titi ilẹ̀ òkèèrè. Ìkéde yíyí orúkọ padà yìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tí àwọn adarí ilé ìfowópamọ́ ọ̀hún tó gbé jáde. Agbẹnusọ fún àwọn ìgbìmọ̀ tó ń darí báńkì náà, Fọlákẹ́ Anímúmúní, ó fi àtẹ̀jáde náà léde ní òru mọ́júmọ́ ọjọ́ Friday. Ó pe àkórí àtẹ̀jáde ọ̀hún ní Báńkì àkọ́kọ́ orílẹ̀-èdè Nàìjíríà yí orúkọ rẹ̀ padà sí titi ilẹ̀ òkèèrè, lójúnà láti jẹ́ kí bí wọ́n ṣe ń ṣiṣẹ́ kó búyàrí sí i káàkiri ilẹ̀ Áfíríkà àti ní gbogbo orílẹ̀-èdè àgbáyé. Ní báyìí, First Bank ó ti wà káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ó ti wà ní UK, ó wà ní Sierra Leone, ó wà ní Gambia, First Bank Ghana, First Bank Senegal àti àwọn ìlú ńlá ní orílẹ̀-èdè Áfíríkà. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé yíyí orúkọ àwọn padà ó ní ṣe pẹ̀lú láti rí àtìlẹ́yìn tó gbópọn láti ilẹ̀ òkèèrè àti láti jẹ́ kí àwọn ẹ̀ka wọn kó tẹ̀ káàkiri ní gbogbo àgbáyé gẹ́gẹ́ bí àwọn ṣe jẹ́ aṣíwájú ní orílẹ̀-èdè Nàìjíríà láti bí 139 ọdún sẹ́yìn, 129 years. Ìgbésẹ̀ yìí yóò jẹ́ kí bí àwọn ṣe ń ṣiṣẹ́ kó dúró re fún àwọn oníbàárà wọn. Nígbà tí ọ̀gá àgbà pátápátá fún báńkì àkọ́kọ́ orílẹ̀-èdè Nàìjíríà, First Bank, Dr. Adéṣọlá Adédùntàn, nígbà tí ó sọ̀rọ̀ nípa orúkọ tí wọ́n pààrọ̀ ọ̀hún, ó ní àwọn ó ṣe àjọyọ̀ ọdún 129, 129 years tí wọ́n dá báńkì ọ̀hún kalẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ̀dún ìdásílẹ̀ First Bank yóò wáyé ní ọjọ́ 29 oṣù kẹta ọdún 2023. Ó ní lóòótọ́ òkúta tí ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ ó di pàtàkì igunlé nítorí àwa ni báńkì àkọ́kọ́ tí ìgbáyégbádùn àwọn oníbàárà wọn tó jẹ lógún.